Ẹ kú ojúmọ́. Àwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti dá sí ọ̀rọ̀ tí a ti ń sọ tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Àwọn kan ti dá sí ọ̀rọ̀ yẹn, wọ́n dẹ̀ sọ wípé ohun tí wọ́n sọ ọ̀nà méjì ló pín sí. Àwọn kan ní a ti kọjá restructuring, àwọn kan dẹ̀ sọ pé Yorùbá nation ni a fẹ́. Ohun táwa fẹ́ sọ lórí ẹ̀ ṣókí ni. Number one, lákọ̀ọ́kọ́ tán bá sọ pé a ti kọjá restructuring, ó yẹ kán sọ fún wa ìgbà tá a kọjá restructuring yẹn, pé ìgbà wo ni Nàìjíríà ṣe restructuring tí ó tó wá jẹ́ pé kò gbé wa, kò dẹ̀ pé àwa Yorùbá tá a fi ní a ti kọjá ẹ̀. Ìgbà wo ni Yorùbá nation tí wọ́n ṣe nígbà yẹn, táwọn Professor Akintoye, Sunday Igboho àti gbogbo wọn tán ṣe nígbà yẹn, níbo ni ó já sí débi tó jẹ́ pé àti sọ ọ̀nà wo ni a tún fẹ́ gbé gbà. So ní ìsìn nǹkan tó wá wà nílẹ̀ ni wípé àwa ń sọ pé ẹ jẹ́ ká ṣe referendum, Yorùbá referendum. Kì í ṣe fáwa Yorùbá nìkan, but àwa Yorùbá la ṣe ń sọ yìí. Gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Nàìjíríà la ní kán ṣe referendum tiwọn. Kí ni referendum? Ìbò ni. Tá a bá dìbò, ohun táwa dẹ̀ ń béèrè fún ni pé ká dìbò pé a fẹ́ padà sí ojú kan tá a wà. Torí ẹ fẹ́ Yorùbá nation o, ẹ fẹ́ restructuring o, a ṣá láti wà lójú kan ká tó débẹ̀. Ẹ lè ṣe a lè dé Yorùbá nation bá bọ́ ti nǹkan pé a lè dé Yorùbá nation nígbà tán pín wa sọ́nà méje ká máa tó lúkálùkù ń ṣe tiẹ̀. A ń láti kọ́kọ́ wà lójú kan. Tá a bá wà lójú kan yẹn, ìgbésẹ̀ tá a bá wá fẹ́ gbé lórí ọ̀rọ̀ tó pa wá, tó dùn wá, tó dẹ̀ jẹ wá lógún, a máa gbé níbẹ̀. Nítorí pé oríṣiríṣi ìgbìmọ̀ ló máa wà tó máa ṣe àwọn nǹkan tó yẹ kán ṣe, tí òfin dẹ̀ máa wà tó máa di gbogbo wa mú wípé ọ̀nà tá a fẹ́ gbé kínní ìgbà lélẹ̀, ọ̀nà tá a fẹ́ gbé kínní ìgbà lélẹ̀, ọ̀nà tá a fẹ́ gbé ìgbà lélẹ̀. Ìdájú tó wà ńbẹ̀ ni pé nítorí pé ìbò tó lófin ni, tó fi ń dìmú ni. Àwa náà àwọn òfin tá a máa ṣe, òfin máa dì wá mú ńbẹ̀. Gbogbo olúkálùkù tó ń sọ tiẹ̀ kiri nísìn kò ní sí yẹn bẹ̀ mọ́, wọ́n á gbé lọ sọ́dọ̀ àwọn ìgbìmọ̀ yẹn ni. Ìgbìmọ̀ yẹn náà máa jókòó tán máa wá ṣe pé báyìí la ṣe fẹ́ ṣe, báyìí la ṣe fẹ́ ṣe, báyìí la ṣe fẹ́ ṣe. So ẹ má jẹ́ ká máa gbé, wọ́n ní tí ẹ̀yin Yorùbá náà lẹ sọ bẹ́ẹ̀ o, pé tí ọwọ́ ẹni ò bá ti tẹ ikú dà, a lè béèrè ikú tó pa bàbá ẹni. Ọwọ́ wa ò tí ì tẹ ikú dà yẹn la dẹ̀ ń wá. Tá a dẹ̀ sọ pé referendum yẹn jẹ́. So tán bá ní a ti kọjá referendum, ńgbà wo la kọjá ẹ̀? Nǹkan táwa mọ̀ ni pé ní ká tó gbòmìnira àtìgbà tá a gbòmìnira tán, a wà ní Western Region, àwọn Awólọ́wọ̀ ṣèjọba. Gbogbo wa la mọ nǹkan tó ṣẹlẹ̀, òun la dẹ̀ ṣe fi ń ṣe àpèjúwe títí dèní. Lẹ́yìn ìgbà yẹn àwọn ológun pín wa yẹ́lẹyẹ̀lẹ sí bá ṣe wà títí dèní. So ìgbà wo la kọjá ẹ̀ tẹ́ fi sọ pé a fẹ́ mọ́? So n ta fẹ́ padà sí ní region àìtí débẹ̀, ẹ dẹ̀ ń sọ fún wa pé a ti kọjá ẹ̀. So ẹ jẹ́ ká máa gbé nǹkan yẹ̀wò dáadáa, ìyẹn lákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí mo dẹ̀ sọ náà nìyẹn pé nígbà tí àwọn Yorùbá nation ti wà kí Nàìjíríà tó wà, gbogbo nation tó wà Nàìjíríà náà ní nation. Nǹkan tá a ní ní orílẹ̀-èdè tá a lè pè ní orílẹ̀-èdè tiwa lélẹ̀. Àwa Yorùbá a wà ní Benin, a wà ní Benin Republic, a wà ní Togo, a wà ní gbogbo ibi tó kù. Ṣé tá a bá tiẹ̀ sọ pé a ní orílẹ̀-èdè Yorùbá kúrò Nàìjíríà, à sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benin Republic àbí Togo kò kàn wá ni? Àmọ̀pá tán kó ń gbà nàdẹ́kò, àwọn Yorùbá tó wà ní Benin Republic, àmọ̀pá tán kó even nígbà tí Sunday Igboho yìí. So tá a bá ní àwa fẹ́ ṣe tiwa, ṣé tá a bá dẹ̀ bójú tó yẹn, tá a ní àní ṣe tiwọn, ẹ wo nǹkan táwọn Awólọ́wọ̀ kọ lẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá anthem. Wọ́n ní àwa ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. So a lè ṣe nǹkan tí ò ní tà ní ro tàwọn ẹ̀yà adúláwọ̀ tó kù mọ́. Ohun tá a dẹ̀ ń rò mọ́ náà ni pé kí gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà àtàwọn gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà ká dìbò referendum yẹn láàyè ara wa, kó lúkálùkù dìbò tiẹ̀, kí Yorùbá dìbò tiwọn. A fẹ́ wà lójú kan,
káwọn ìjọ dìbò tí wọ́n fẹ́ wà lójú kan, àwọn Ìgbò wọ́n fẹ́ wà lójú kan. Tí gbogbo wa bá wà lójú kan yẹn, ọ̀rọ̀ tó jẹ wá lógún a lè múṣẹ dáadáa. Tá a bá dẹ̀ yege nínú ẹ̀, nǹkan tí a fi máa jẹ́ ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ nìyẹn, nítorí pé a gbé ìgbésẹ̀ tó máa jẹ́ kí àwọn èèyàn adúláwọ̀ kan ní ìlọsíwájú nínú gbogbo ìlú tí wọ́n wà ní orílẹ̀ gbogbo Áfíríkà yìí àti ní gbogbo àgbáyé. So n tí mo lè pè ní ọ̀rọ̀ tiwa nìyẹn. Restructuring tẹ́ láàfẹ́, ìgbà wo la ní tí ò gbé wá tí ò dẹ̀ pé wá tẹ́ fi sọ pé a fẹ́ mọ́. Yorùbá nation, ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà tá a fi máa achieve ẹ̀? Ìyẹn ni so ibi kẹta tó wà ń bẹ̀ làwa sọ pé ẹ jẹ́ ká ní referendum, ká dẹ̀ sọ pé a fẹ́ lórí referendum yẹn a fẹ́ padà sí region tá a ti ní tẹ́lẹ̀. Bá a ṣe máa wá organize ara wa, ọwọ́ wa nìyẹn máa kù sí. Ẹ ṣé gan-an, ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀.